Ẹja kẹ́rì ìwòyà èrìwòyà àyàgbò àyàtọ̀ èrìwòyà. Ogun atọ́ àtúrò ìwòrò fún. Sẹ́kọ̀ mi kí sẹ́kọ̀ ẹ̀. Àjọrin ní ìṣàborí egungun àtàlá ní ìṣàborí òrùlé. Ajé ọkùnrin yí àlùjù tí ó làlà tí ó fẹ́ gbà á di rí. Ìrànjẹ́ òde ò igi ẹ̀dùjù. Owó táwọn wá ìrùjù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹ̀dùjù. Ìrìn gbogbo táwọn wá ìrùjù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹ̀dùjù. Ẹ káàbọ̀. Bàbá mi Yẹmí Lawal, ẹ káàbọ̀. Bàbá Olúwaṣeun Solomon, ẹ káàbọ̀. Ẹ̀yin èèyàn o, orí Ifá ti kúrò ní ẹ̀yẹ, ẹ̀mí àgbà mi yẹ, ẹ̀yin èèyàn o. Bó bá jẹ́ ká ṣe eré Ifá, ọ̀gá mi Ifá nìyí, ọ̀ṣẹ́ àwòkọ́. Ọ̀rúnmìlà Ifá, ẹ káàbọ̀. Bó bá jẹ́ ká ṣe eré Ifá, ọ̀gá mi Ifá nìyí, ọ̀ṣẹ́ àwòkọ́. Orin Ifá tó gbẹ́jú owó tí kì í ṣe forin máa rí máa kọ́ o. Orin Ifá tó gbẹ́jú owó tí kì í ṣe forin máa rí máa kọ́ o. Ènìyàn bá ronú jìn. Ènìyàn ò bá ronú jinlẹ̀ Kò lè bá wa kọ́. Ẹ káàbọ̀ o. Ẹ má yẹ kí n fi iyọ̀ já ọbẹ̀. Ìyá Fátímà Oyèbánjí, ẹ káàbọ̀ o. Ìyàwó Adéyẹmọ Ayọ̀mídé, ẹ káàbọ̀ mà.
bàbá Fáṣọlá Ifáníyì Babátúndé ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa. Aláàfin àṣà ẹ káàbọ̀ o àṣẹ o. Àlàáfíà. Àlàáfíà fún gbogbo ọmọ Yorùbá, àlàáfíà fọ́mọ Oòduà, àlàáfíà fún gbogbo orílẹ̀-èdè Yorùbá pátá. Oòduà. Oòduà Oòduà tẹ̀wọ̀n rọ̀ bójú ayé. Ó ọmọ rẹ ọ̀rọ̀ ọmọ Yorùbá. Ẹ má jẹ́ ká wòra wa níran jù. Kó má lọ pẹ́. Ìyá mi Búkì Ògúnzẹ káàbọ̀, bàbá Aláàjì Àrẹ̀mú Oṣùọlálé ẹkújọ́ mẹ́ta. Ọmọ bá mi níbẹ̀. Ọmọ Yorùbá abẹ́ẹ̀sùn Tẹ́rì ọmọ aládé ẹ káàbọ̀. Prince Olúkádé ẹ káàbọ̀. Tí mi bá ti ṣètò ní ìfún tó ṣe dínà tán, ó di tán ìrìn. Kádé tẹ̀m̀bẹ̀lẹ̀ fún lọ́lọ́ tẹ̀ wọlé o kálẹ̀ ní orin bí ni. Ọ̀yọ́ mọ́mọ́ yóò jẹ̀ta sílẹ̀ o ẹ̀gbọ́gbọ́ Ìlọrin mọ́ra ẹ jẹ́ ká pọ̀wọ́pọ̀. Kábí mọ̀ ṣọ̀kan o. Wọ́n ní kẹ́ máa níṣó, wọ́n dẹ̀ ní kẹ́ máa níṣó, wọ́n lákọ̀dá ayé, ó ń bẹ lẹ́yìn wa. Wọ́n láṣẹ̀dá ọ̀run. Ébà. Bàbá mi Báńgbóṣé Adéwálé ẹ káàbọ̀, Láńre Jìnàdù ẹ káàbọ̀. Má dojú Tọ́lá mi ẹ káàbọ̀. Àṣẹ o bàbá Aláàfin àṣà àṣẹ o. Bàbá mi Olúmídé Àìná mo pè yín ẹ gbé o, mo ní kí n jíṣẹ́ iṣẹ́ tẹ rán mi. Ẹ ra sà. Ó ń bẹ lẹ́yìn ní o. Ébà Prince Saheed Adémọ́lá elétò òdìbò níbo lẹ lọ láti jọ yìí àbí ẹ̀yin ni mo rí yìí èmi ò mọ bí tẹ́ ẹ lọ o bàbá elétò òdìbò ó ga o ẹ ti ẹ̀ sá lọ lórí social media. Ìyá mi Motúnráyọ̀ Kọ́láwọlé ẹ káàbọ̀, Tẹ́rì ọmọ aládé. Wọn ò ní wàá bá bẹ́ẹ̀lú ń lọ níwájú ewu àfòyà ébà kó ní bàjẹ́ o kó máa ní bàjẹ́ o Odùduwà á gbé wá o
ìwàyà òkú kì í bòkú lẹ́rù. Ébà rántí pé níyì òwe ọlọ́gbọ́n o ká bínú mọ̀ níwọ̀n níyì olóríire. Ébà kó máa níbàjẹ́ o Odùduwà á gbè wá o. Lẹ́mi dá wọn lóhùn ohun tí wọ́n gbọ́dọ̀. Àdùnní màmá oríkì ó mà ṣe é mo dúpẹ́. Níbo là ń lọ lórílẹ̀‐èdè yé ìdí agbọ́? Aráyé ń bi mí, n ò rí n wí fáyé. Yorùbá wa ẹ jẹ́ ká sọ bí ayé bá ń lọ fúnra wa. Ọmọ Odùduwà ọ̀dà àkọ́tẹ̀ ó parí Yorùbá jùnù. Àwọn tó gòkè ò fẹ́ kẹ́ni tó kùn lẹ́yìn ó mórí bọ́. Báyé ṣe wá ń lọ wọ̀nyí ò rọgbọ moro aṣáájú gbogbo ẹrántí Olúwa. Ẹ̀yin àgbààgbà tí ń bẹ níbùdó ahéré ń tú lọ ẹ sì ń sùn. Òrùn tí ń bẹ lókè yìí ó ti tó sàṣọgbẹ́ Yorùbá ó má sàṣọpara. Ọmọ Odùduwà kò dá akádérò ẹ̀yìn ká síra wa ní ìlú tọ̀nà. Ẹ̀yin tẹ́fọ̀ tẹ̀tún tó dùn níjọ́sí. Ẹ wọlé ọgbọ́n ẹ fagọ̀ sáàfin ẹ mẹ́rù jọba ẹ̀rù Ọlọ́run ò bà yẹn ẹ̀rù àwọn alálẹ̀ ò bà yín. Yorùbá mú Yorùbá ẹgbẹ́ ìlẹ́rú olówó ayé wọn tọ mẹ̀kúnnù jẹun. Ìgbà tí sún fún mi bá kàn gírí ọ̀nà ìdá tí kálukú ò ní faraya èmi ń béèrè. Àti jagunjagun àti jagunjagun àtẹ̀yàn tí ń fọlá bàlú já bó bá yá àmọ̀gá láàrin wọn. Gbogbo ọ̀rọ̀ tó bá ti níbẹ̀rẹ̀ ó dá mi lójú òpin máa wà ń bẹ̀. Kí ló wá fasúbàsúlà kí ló dé? Kí ló wọn àgbà lọ́dọ̀ ara wa? Èyí wá lè lálejò àgbà ìlú ẹ̀ má jẹ́ àdèrò ẹ̀yìn. Àsìkò tó mo fẹ́ máa ṣe ìṣe lọ orí ń bẹ ọ̀rọ̀ kù lẹ́yìn. Bàbá Ọdẹ́kẹ̀yẹ Babátúndé ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi Dámiláre Ayọ̀délé ẹ káàbọ̀ mo kí gbogbo wa a káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ ètò wa. Orúkọ tèmi ò yí padà, orúkọ mi ni Òṣàtọ́lá Abímbọ́lá, olóòtú ètò ìṣẹ̀ṣe làgbà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bá ṣe máa ń ṣe lórí ètò yìí, òun ni wípé a máa ń kọ́kọ́ ṣe kí ni a gbọ́dọ̀ sọ adúrú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí bí má jùbà tá ń bí mi kú èmi máa júbà ni o. Mo júbà Olódùmarè, mo júbà Olódùmarè, mo júbà Olódùmarè. Olódùmarè ìbàrẹ̀ Olódùmarè ọba gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé pátápátá. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti fi ti Olódùmarè síwájú, irọ́ lásán pátá gbáà ni wọ́n fẹ́ pa. Kábíyèsí rẹ Olódùmarè, mo júbà ẹ, mo fẹ́ máa wọnú agbami ètò lọ, jẹ́ kó jú mi ṣe láṣẹ Èdùmàrè. Kábíyèsí rẹ Olódùmarè, mo júbà Olúgbẹ́rẹ̀rin àgbáláyé, mo júbà Olúgbẹ́rẹ̀rin ilẹ̀ kóòtù òjìrè, gbogbo ọrẹ ayé gbogbo ọ̀ṣẹ̀ ayé pátápátá ìbà ni mo ṣe. Ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà ojúbọ̀nà pátápátá. Ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní ìhùmọ̀ ìbà gbọ́dọ̀ wọ́n mọ ènìyàn. Mo júbà ọlọ́kùnrin ilẹ̀ kóòtù òjìrè, mo júbà obìnrin, mo júbà ọmọdé àgbàlagbà oyún inú àṣẹ ẹ̀dí. Gbogbo ẹ̀yin adáṣọ má mòró ìbà ni mo ṣe o. Ẹ jẹ́ kó jú mi ṣe, ẹ jẹ́ kó jú mi sọ. Ọ̀rọ̀ inú igi, ọ̀rọ̀ ilé Ifẹ̀, ọ̀rọ̀ inú afẹ́fẹ́, ọ̀rọ̀ inú omi pátápátá ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe. Mo júbà gbogbo ẹ̀yin jagunjagun, gbogbo ẹ̀yin jagunjagun, gbogbo òrìṣà tá à ń péjúbọ ní gbogbo àgbáńlá ayé, gbogbo òrìṣà tá à ń péjúbọ nílẹ̀ kóòtù òjìrè ní gbogbo ilẹ̀kílẹ̀ ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe. Gbogbo ohun tá a fi tẹ gbogbo ilẹ̀kílẹ̀ dó pátápátá ní ilẹ̀ kóòtù òjìrè pátápátá ni mo júbà yín. Ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe, torí pé kí ni àdáṣe ní ìhùmọ̀ ìbà gbọ́dọ̀ wọ́n mi nìyẹn. Àfi tí mo bá dáṣe báyìí ni kóró má ṣàìgbà. Mo júbà yín, ẹ jẹ́ kó jú mi sọ o, ẹ dẹ̀ jẹ́ kó jú mi ṣe. Gbogbo ohun tí mo fẹ́ sọ láṣálẹ́ yìí, ẹ jẹ́ kó jú mi sọ. Gbogbo ohun tá a fi tẹ ilẹ̀ kọ̀ọ̀kan dó ní gbogbo ilẹ̀ kóòtù òjìrè pátápátá ìbà ni mo ṣe o. Ìbà ọkọ́ tí a fi kọ́kọ́ ro gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ kóòtù òjìrè, ìbà àdá tí a fi kọ́kọ́ yẹ̀nà ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ kóòtù òjìrè, ọwọ́ yìí tí a fi kọ́kọ́ tún ilẹ̀ ṣe tó mọ́ tekéteké ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ kóòtù òjìrè ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe. Mo júbà Yámọ̀pó ìbà, Yámọ̀pó ìbà, Yámọ̀pó ìbà, Yámọ̀pó tó dorí kodò tí òṣomi. Mo júbà Yámọ̀pó tó dorí kodò tí òṣẹ̀jẹ̀ tí òṣoje, gbogbo lákìrìbọ̀tò aláìlójú awẹ́ pátápátá, gbogbo ṣokóṣòbò pátápátá ìbà ni mo ṣe. Mo júbà gbogbo ẹ̀yin babaláwo wa pátápátá, ẹ jẹ́ kó jú mi sọ, ẹ jẹ́ kó jú mi ṣe. Gbogbo yín pátápátá ni mo júbà yín o. Ẹ̀yin ìyá mi Ọ̀pàkẹ́ Ọ̀làkẹ́, ẹ̀yin ìyá mi Ajíbọ́lá ọmọ Ẹ̀dàn ìbà ni mo ṣe o.
ọ̀rọ̀ gbénu lédì kún yìnbọn ìbà ni mo ṣe. Mojúbà ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo idẹ, ẹ̀yin ìyá mi ọlọ́mú arẹmọ olójú arẹmọ ẹlẹ́yìn arẹmọ gbogbo ara kìkì arẹmọ nìyá. Mojúbà yín ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, nítorí wípé kí ni adáṣe ní ìhùnmọ̀ ìbà gbọ́dọ̀ wọn mọ ẹ̀yìn. Ẹ̀yin ìyá mi mo náà yín lólókìkí àárọ̀, gbogbo ayé ló mọ̀ yín sólókìkí òru. Ẹ̀yin lólókìkí àárọ̀, ẹ̀yin lólókìkí ọ̀sán, ẹ̀yin lólókìkí ìrọ̀lẹ́, ẹ̀yin lólókìkí ìyálẹ̀ta, ẹ̀yin lólókìkí gbogbo ọjọ́ gbogbo ìgbàkígbà tó bá yẹ wọ̀nyẹ ìyá mi ló lè fò tí ò ní forí sọgi láíláí, nítorí wípé èèwọ̀ ni. Kábíyèsí yín o ẹ̀yin ìyá mi. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láṣálẹ́ yìí ẹ má jẹ́ kó wu mí, ẹ má jẹ́ kó sọ jẹ́ àsọ ọmọ mi, ẹ má jẹ́ kó wu mí, ẹ má fi bí mi, ẹ má fi bí àwọn ọmọ mi, ẹ má fi bí ọkọ mi. Gbogbo ibi tí mo léwédé tí mo ta gbòǹgbòdì ẹ má jẹ́ kó wọ́ ìbànújẹ́ kan bẹ̀. Mojúbà yín gbogbo ẹ̀yin alálẹ̀ Ìbàdàn ìbà ni mo ṣe o. Gbogbo ẹ̀yin tẹ́tẹ́ ìlú Ìbàdàn tó ìbà ni mo ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ti jagun gbogbo ẹ̀yin babaláwo tẹ́ ti kọjá lọ ní ilẹ̀ Ìbàdàn ìbà ni mo ṣe. Gbogbo àwọn ọba tó ti kọjá lọ tó ṣe ayé ire nílẹ̀ Ìbàdàn ìbà yín ni mo ṣe. Gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yẹn má jẹ́ kó hun mí. Àfẹ́yí tí mo bá dá ṣe báyìí ni kó hun mí. Òun ni kóró má ṣàìgbà. Tó bá yẹ pé mo ṣe tí mi ò júbà yín tí mi ò fi ti yín ṣe nìkan ló kù. Ìbà ni mo ṣe o. Jẹ́ kójú mi sọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí àti ẹ̀yin tẹ́ ò tún máa wò mí lẹ́yìn tí n bá ṣe ètò tán. Ìbà ni mo ṣe. Wọ́n ní pé ewúrẹ́ tó bá wọlé tí ò kágò ló máa ń dẹran àmúso. Àgùntàn tó bá wọlé tí ò bá ti kágò ló máa ń dẹran àmújẹyán. Kémi má bàa dohun àmúso, kí má bàa dẹran àmújẹyán ni mo ṣe ń júbà. Ẹ jẹ́ kójú mi ṣe. Ẹ̀yin ìyá mi náà lẹ jẹ́ kó yé mi wípé nígbà mìíràn kí n máa di asín, ẹni kí n má bàa dẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó. Ẹ̀yin lẹ sọ fún mi pé kí n máa di ọ̀gà nígbà mìíràn, ẹni kí n má bàa dẹran àsè lọ́bẹ̀. Ẹ̀yin lẹ jẹ́ kó yé mi pé tí wọ́n bá ti ń mákèrè tí ò bá ti jù kọ̀ǹkọ̀ wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń jù lẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Mo kí gbogbo yín o, ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ ètò yìí. Fún àwọn tó bá jẹ́ olólùfẹ́ mi láti ilẹ̀, láti tipẹ́tipẹ́, láti 19 furógbó mu gàrí, ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láṣálẹ́ yìí máa yé dáadáa. Ẹ̀yin ará Ìbàdàn, ẹ̀yin bàbá wa nílùú Ìbàdàn, ẹ̀yin ìyá wa nílẹ̀ Ìbàdàn, how market? Báwo ló ṣe wá rí báyìí? Wọ́n ní bójú bá rinjú, ẹnu máa rí dìẹ̀rẹ̀ ni. Ẹ rò wípé àwọn alálẹ̀ wa ní gbogbo ilẹ̀kílẹ̀ nílẹ̀ Yorùbá ìrùpọ̀ ń sùn. Nígbà tí mo sọ fún yín wípé tẹ́ ẹ bá ti mú ẹni ibi ìjọba kò ní gbó, kò ní tọ́, kò ní pẹ́ lórí oyè. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ní ọjọ́ kìíní àná nígbà tí ọba Ìbàdàn kú, eléyìí tó ṣẹ̀ṣẹ̀ lọ yìí, bàbá wa Sálíù ẹlẹ́nu gbọ́rọ̀. Ṣèbá àwọn ọlọ́kọ́kọ́ bú wa lórí ọ̀rọ̀ Yorùbá nation. Nígbà táwọn kú tẹ́tún máa fọba mi jẹ àtẹ̀mọ́ yín létí wípé àwa ọmọ yín àsìkò yìí a ti tẹ̀lé yín títí ẹ ti sìn wá wọgbó lọ. Ọwọ́ tá a jọ wà yìí àjọ máa ṣọ́ra wa ni. Gbọ́ slogan tó wà lọ́dún yìí ni no gree for anybody. Àtìgbà tá a ti bẹ̀rẹ̀ Yorùbá nation láti gbà fẹ́yìn bàbá wa mọ́ lórí ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ yín ibi tẹ́ ẹ̀ ń tì wá lọ da ibi ìparun ni, ibi ikú ni. Òun la ṣe dúró tì yín gbọ́ngbọ́ngbọ́n. Pàápàá jùlọ irú èmi yìí mo dúró tì yín. Mo dúró tì yín bí ike ni, bí iṣọ́ ọrùn ni. Pé any decision tẹ́ bá máa make lórí ilẹ̀ wa, òun ló máa make àbí kó báyé wa jẹ́. Tóra àmọ́ pọ̀pọ̀lọpọ̀ nínú yín kì í ṣe gbogbo yín ìkà nìyín. Ìkà nìyín, ẹ máa ń jẹun tán nínú àwo ni, ẹ kì í retí wípé ẹ bímọ kankan. Ẹ kì í retí torí ọjọ́ ọ̀la wa. Àjẹbánu, àjẹ ìwẹ̀yìn wo lẹ máa ń jẹ. Ní ọjọ́ kìíní àná, mo bẹ̀rẹ̀ mission yẹn, mo tún stop ẹ̀. Ọ̀tìgbà yẹn mo wà nínú oyún. Eléyìí tó wà lọ́wọ́ mi. Nígbà tó ní wọ́n máa jẹ ọba Ìbàdàn, tó sọ pé eléyìí ló ní tẹ́ ti gbàgbé orúkọ ẹ̀. Òun ló máa jẹ́ o. Mo sọ lórí fídíò mi tẹ́ bá rántí fún àwọn tó bá ti ń tẹ̀lé mi tipẹ́tipẹ́ pé mo máa dáfa sí ẹni tí wọ́n fi jọba ìlú Ìbàdàn ni. Èmi ti rò wípé wọ́n fi Ifá yan ọba ni.
àṣé wọn ò fi Ifá yanba lọ́dẹ̀ correct mi pé àwọn ò kí ń fi Ifá yanba nílùú Ìbàdàn but ẹ̀yin gan-an tẹ́ ẹ jẹ́ olóyè mọ̀ pé ní ibi lẹ fi sórí oyè ìka èèyàn òun lẹ fi sórí oyè ṣùgbọ́n ẹ kan tí ikún sí wa nígbà tí mò ń sọ níjọ́ kìíní àná nígbà tẹ́tí kété bẹ́ẹ̀ ti fọ́ fi ìjọba báyìí ni mo ti lọ yẹ̀ wò ní Ifá ti sọ fún mi ẹ ṣì mọ̀ pé olófòfó ní Ifá ti sọ fún mi pé níbi lẹ́ni yìí o mi ò kàn sọ̀rọ̀ tán ni mi ò fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí ètò yẹn ni tẹ́ bá lọ wò ó wà lórí Facebook Ifá sọ clean and clear wípé kò ní pẹ́ kò ní gbó kò ní tọ́ nítorí wípé iṣẹ́ ibi tó wá ṣe náà ló máa hàn. Òun ni mo fi sọ wípé mo gbà fún Ifá tẹ́ bá wò lórí àkọlé tí mo kọ yẹn pé iṣẹ́ ibi tó ń ṣe yẹn náà ló máa padà ṣe kíni ló máa padà hàn. Eré la pé àwàdà ni bó ṣe wọlé báyìí ló kọ́kọ́ fi Fúlàní joyè nílùú Ìbàdàn abẹ́ máa sọ pé ẹ̀rí ẹ̀yin ìka yìí ẹ̀rí bí Fúlàní ṣe ń pa wá ẹ̀rí bó ṣe ń ṣe wá lọ́ṣẹ́ ẹ̀yin bàbá wa àti ìyá wa ẹ wá ń fi Fúlàní joyè pé ẹ wá fi mọ́ọ̀kì wa ẹ fi ń yíyàn wá lójú àbí bẹ́ẹ̀ kọ́ ẹ rò pé àwọn alálẹ̀ ti sùn wọ́n sọ fún yín pé gbàtà tí ń ṣe Yorùbá nation làwọn alálẹ̀ ti jí ẹ̀yin lẹ mọ̀ rárá báwọn alálẹ̀ ti jí ẹ mọ̀ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí agbára yín ò gbẹ ẹ̀mí yín ò ká ó yá ẹ tún gbé bíríkótó kẹ pé bíríkótó kẹ tún gbé wèrè kan síbẹ̀ ó tún máa kú náà ni láṣẹ Èdùmàrè tó bá jẹ́ èmi ni mi ò fẹ́ kí ilẹ̀ Yorùbá kó tòrò mo máa kú náà ni àdàbí tó bá jẹ́ pé mi ò fẹ́ kí ilẹ̀ Yorùbá kó dáa nìkan lóko ní gbogbo nǹkan tí mo ṣe yìí nìkan lóko ṣé wá rí ó máa mọ kúrò lórí àwọn ọba àtàwọn ọba àtẹ̀yìn ìjòyè tẹ́ ń fi wọ́n jẹ gbogbo ilẹ̀jọ́ máa rọ̀ ẹ máa wọ́kú ni láṣẹ Èdùmàrè torí ìkà níyìn tẹ́yìn ń jẹ lẹ́mọ̀ ẹ bá wa plan ní ọjọ́ ọ̀la ilẹ̀ wa ẹ rí bí gbogbo nǹkan ṣe polúkúmuṣu wọn yín lọ́wọ́ kò kàn yín ẹ ń fi ìgbésí ẹ̀mí ayé wa ẹ fi ń takáìtì pẹ̀lú gbogbo bí Fúlàní ṣe ń pa lọ́tún tó ṣe ń pa lósì àwọn wèrè tẹ́ gbé síbẹ̀ wọ́n tún ń fi Fúlàní joyè ẹ wá rò wípé nítorí pé tèmi ń bọ́ síta wá sọ fún yín tèpètèpè ẹ rò pé mi nìkan ni inú àwọn ọmọ gbogbo ọmọ ilẹ̀ kóòtù òjìrè èpè ni wọ́n gbé yín ṣẹ́ èpè burúkú tí wọ́n tẹlomi worst ju ti tèmi lọ tó ń sọ lábẹ́lẹ̀ tẹlomi ò ṣe kíni ó worst ju tèmi lọ tó ń sọ lábẹ́lẹ̀ ẹ fi joyè ẹ fẹ́ kó lo 20 years ní kọ́kọ́ àbẹ́fẹ́ ẹ fẹ́ kó lo 50 years lórí ẹ̀ kó ju síbẹ̀ kó má kú mọ́ ìyẹn tó bá ní good intention pẹ̀lú ilẹ̀ wa ìyẹn tẹ́ ẹ̀ bá fẹ́ ní ibi joyè ìyẹn tẹ́ ẹ̀ bá fẹ́ ní ibùjọba ṣùgbọ́n tẹ́ bá ti ń fẹ́ ní ibùjọba wọn ò ní tọ́jọ́ wọn ò ní tóṣù ọ̀bàràká máa ká wọn dà sọ́run ni àwọn tó ní ilẹ̀ yẹn Olódùmarè á wọ ọlá wàhálà wọn ìdààmú wọn ikú wọn lórí ilẹ̀ yẹn wọn ò ní jẹ́ kán ara máa ní wọ́n kú ni ṣebẹ́ sọ wípé àwa tá a wà ń bí ẹnu wá rùn ẹ sọ wípé àwa ọmọ ọ̀sìn orí ìwà ò pé bí kún ló lóko ni bí tàkùté ni ẹnu ẹ̀ lájọ wà yẹn very soon wọ́n ti bí ó ṣe kú yìí ní ìṣẹ́ tí bíìdì fún wèrè míì tẹ́ máa gbé síbẹ̀ ó máa kú náà ni bẹ́ẹ̀ ni ó máa ẹni tó bá ẹ mọ̀ pé mo ti sọ láti 2-3 years ni mo ti ń sọ pé gbogbo àwọn tó bá ń jókòó sórí oyè wa tí wọn ò bá ti ní good mind pẹ̀lú wa wọ́n lọ kú ni wọ́n máa kú ni ikú nìkan ló lè yanjú ẹ nígbà tẹ́nìkan bá jẹ tó kú tẹ́lòmíì jẹ tó kú ẹ fílẹ̀ kó vacant fún wa if you cannot do it báwọn baba ńlá wa ṣe ń ṣe tó fi ń yẹ wá ẹ fi orí àpèrè yẹn lẹ̀ empty ṣẹ́rí kì í ṣàwọn nìkan kan ló máa kú mo ti sọ again mo tẹ̀ tún sọ ẹ̀yin ìjòyè náà ẹ máa kú ẹ máa kú bájá ṣe ń kú tòun tó gbóró inú ẹ̀ bọ́ ṣe ń bẹ́ orí ajá sógun gbogbo yín lẹ máa di ẹran àwọn irúnmọlẹ̀ pátápátá
tí wọ́n máa gbá yín dànù gbogbo ilé kángun-kángun ọ̀nà ọ̀run táwọn ẹrú wọn lẹ́kọ́ yẹn bẹ̀lẹ̀ ń lọ nítorí wípé ilẹ̀ kóòtù òjìrè a wà nínú danger ẹnu wa ò ká nǹkan wa mọ́ àwa la ní ilẹ̀ wa ayé wa dojú bolẹ̀ ẹ̀dẹ̀ ń ṣe bí ìgbà tó jẹ́ wípé kò kàn yín ẹ múra sí ẹ kọrin máa pa gbogbo bí tẹ́ léwédé tẹ́ ta gbòǹgbòdè pátápátá lè máa fi dì eré ni mo pè àwàdà ni mo pè nígbà tí babaláwo yẹn kì í fàyàn ó sọ pé bó ṣe wà yìí o ó máa ṣe oríṣiríṣi nǹkan nílùú Ìbàdàn tó jẹ́ wípé ẹ̀yin gan ò ní lè bọ́ síta wá sọ ibi tó níyín lára dé ibi tí ọba tó kú yìí tó máa níyín tó máa ó máa squeeze ìgbésí ayé yín báyìí Ifá yẹn sọ ṣé gbogbo ọ̀rọ̀ lèèyàn sọ lórí social media ni mo kúkú sọ ẹ̀ tí mo lè sọ ó dẹ̀ sọ babaláwo yẹn nǹkan tó fi hẹ́ǹdì ẹ̀ ni wípé bó ṣe wà yẹn pẹ̀lú gbogbo nǹkan tó máa ṣe ìgbẹ̀yìn ò ní dáa torí pé kò ní pẹ́ gbèsè ṣé nítorí wípé gbogbo nǹkan ò ṣe é máa fi sórí social media ẹ máa ń rò wípé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe nínú kọ̀kọ̀ ẹ rò pé àwọn ẹgbàrúmọlẹ̀ ò ní tú sí gbangba ni tó bá jẹ́ ọba tó jẹ lórí òótọ́ ó máa lọ́dún kan tó máa fi kúkú àìtọ́jọ́ ọba tí inú àwọn onílẹ̀ bá dùn sí tí wọ́n yọ́nú sí ló ń pẹ́ lórí oyè lóòótọ́ ìgbà tá a sùn ẹ lè máa ṣe kẹ́ máa mú jẹ kó máa pẹ́ lórí oyè kó máa báyé ìwà jẹ́ kò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tá a ti jí lọ́wọ́ tí mò ń sọ yìí kò ń ṣe lọ́wọ́ yẹn ìyẹn ti kọjá ó ti di àfisẹ́yìn tí egun fi aṣọ kò tí ì yé yín ẹ tí ì mọ irú ẹ̀rà tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí kò tí ì yé yín nígbà tó máa fi yé yín ẹ ti sọ ẹ̀mí yín nù gbà náà tọmọtọmọ ni kó tó yé yín á ti kọjá lára yín ọmọ yẹ yín máa ti rin ìhòhò wọjà aṣọ ò ní bá a mọ́ wọn ti ẹ̀ní rántí máṣọ débi tó máa sọ pé aṣọ ń bá tó bá jẹ́ pé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ mọ at which rate tá àti àwòkàn àwọn baba ńlá wa ni àwọn irúnmọlẹ̀ wa àwọn alálẹ̀ wa ni ẹ ní try rubbish pẹ̀lú wa gbogbo òṣìtẹ́rù pé ẹ̀ ń ṣe yẹn tẹ́ ń ṣe lábẹ́lẹ̀ yẹn ẹ ní ṣe láyé àtijọ́ mo sọ fún yín ó dùn mí pé mo wá ṣe ètò yìí ní ìṣe pàjáwìrì ètò tí mo ṣe fún Olúbàdàn yẹn ó yẹ kí n máa paste sórí page mi máa lọ wa mo sọ fún yín mo ní láyé àtijọ́ ni wọ́n sọ wípé bí èèyàn bá ń yọ́lẹ̀ dá àwọn burúkú máa yọ ṣe lọ́wọ́ tá a wà yóò máa ṣí ẹ lójú táyé níbi táyé máa ti fi ẹ́ ṣe ẹ̀sín àti ẹlẹ́yà ni níbi tó máa ti tẹ́ tó máa ti kàbùkù ojú òtí ẹ̀fọ́ bá jẹ lánàá ó kú lẹ́nu ìgbà wo ni ò ní rí bẹ́ẹ̀ mọ́ yín lọ́wọ́ nígbà tẹ́ ẹ̀ jáwọ́ nínú iṣẹ́ bí ẹ jẹ́ ká gbádùn ẹ jẹ́ ká sinmi ẹ̀yin làgbàgbà tá a gbé síbì kan ẹ lè sá eré fún wa báyé wa ṣe máa nítumọ̀ bọ́jọ́ ọ̀la wa ṣe máa rójú tó máa ráyè táwọn àní látẹ̀yìn kú mọ́ irọ́ ni bẹ́ẹ̀ ṣe máa jẹ torí yín máa fẹ̀ nìkan lẹ̀ ń wá kiri ẹ ṣe bẹ̀rẹ̀ ni ẹ tún lọ gbé wèrè míì síbẹ̀ ẹ tún gbé síbẹ̀ àtúkú náà ni ẹ tún gbé mi síbẹ̀ àtúkú náà ni ṣeré mi kò sí nǹkan ẹ lè ṣe fún mi kí nìdí mo sì máa kú o bọ̀ kí n ṣe lọ́wọ́ yìí ṣó ti yé yín kí n ṣe lọ́wọ́ yìí ẹ padà ó di àdáni ṣó ti yé yín máa bá yín wọ máa bá yín ṣe kí ni máa bá yín ta tán délẹ̀ gbogbo ìtẹ́ bá tún gbé síbẹ̀ mo tún wà ń bẹ̀ àtújọ mójútó ni ìtù wá sọ fún yín gbà tẹ́ bá tún ṣẹlẹ́yà yín dé díẹ̀ ni ẹ wá ń lọ ọba kan wàjà ọba wo ṣe bọ́ba tó bá jẹ lórí òótọ́ ló ń wàjà ìjà wo ló jà tó ń wà mo béèrè ni ìjà wo èwo ló jà nínú ìjà tó fi ń wà ṣebí ọba tó jọba lórí òdodo ló ń wàjà ẹ wá sọ pé ọba yín wàjà alákọ̀ọ́rí kú ẹni wèrè wàjà kí ló ń jẹ́ bẹ́ẹ̀
ẹ máa gbé wọn sí ṣẹ́rí tó bá já tẹ́ bá sọ wípé wọ́n fẹ́ joyè nílùú Ìbàdàn pé ọba ni gbogbo wọn máa sá lọ ni torí wọn máa wọ́kù ni tó bá já tẹ́ bá sọ wípé wọ́n fẹ́ jẹ oyè ọ̀tún ọba o òsì ọba o gbogbo wọn bẹ́ẹ̀ yẹn gbogbo wọn máa sá lọ ni torí ẹni tó bá jókòó síbẹ̀ máa rú lóògùn ẹ̀ tó bá rú báyìí ó máa wọ̀ lọ́rùn tó máa fi pa ni ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni jẹ́ ká sinmi ẹ̀yin gan ò ní sinmi láyé àtijọ́ ni mo ti máa ń gbọ́ wípé ọmọ ni ò ń jẹ́ kí ìyá ẹ̀ sinmi ẹ̀yin lẹ́ẹ̀ jẹ́ káwa ọ̀dọ́ sinmi ẹ̀yin gan ò ní sinmi adìyẹ ní tẹ́ ẹ bà lókùn ara ò ro wá ara ò lè ro ẹ̀yin náà ẹ lè gbádùn ayé yín ẹ máa jálu ohun burúkú máa jálu ohun burúkú fún yín ni ẹ rò pé ẹ ya wèrè ẹ kàn ní mental health ni ṣẹ́rá wa ta wà ń tà ń sìn gbádùn rárá ẹ kú pípípí ni ṣẹ́rí lọ́wọ́ yìí mo máa jẹ àkàrà mo ṣáà ń sọ lẹ́jọ́ mẹ́ta mo ní àkàrà àwọn mi jẹ mo lákàrà àwọn mi jẹ èmi ò mọ̀ pé ó máa sáré yá báyìí èmi ò mọ̀ pé ọba Ìbàdàn ó tọ́ lákàrà tèmi gan mo ń fojú dé àkàrà yẹn mo ń fojú dé ẹni yẹn pé bí kan sọ pé ó ṣe pilé ní báyìí kí n dé àkàrà ni Ọlọ́run ọba ń gbọ́ mi ò jẹ́ kí ẹ̀wà kó tán nínú ilé mi torí mo fẹ́ àkàrà yẹn special èmi ò mọ̀ pé náà bíbá ilé fa máa gbàgbé àkàrà tí máa jẹ wá ṣùgbọ́n as it is bó ṣe wà yìí nìsín mo fẹ́ ṣe kí ni mo fẹ́ dín àkàrà mo dẹ̀ fẹ́ jẹ àkàrà mo fẹ́ fi mu gàrí Ọlọ́run kú ṣe sọ́mà tí ń dé díẹ̀díẹ̀ wọ́n ní ká máa da àkàrà yín sójú eégún ń dà sójú eégún ń tún jẹ́ ń ti fún mi gàrí tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ ẹ sọ pé àní sinmi ẹ̀yin náà ò ní sinmi ìyáálé dikẹ́ ẹ káàbọ̀ mà bàbá mi Ajíbòòṣà ẹ káàbọ̀ mo sọ fún ní last year ẹ̀yin afọbajẹ ṣe lè wá sọ nǹkan tí ọba yìí ṣe fún yín ṣe lè wá sọ nǹkan tó ju yín rí ẹ ní lè sọ ó tó di pókú inú yín gan máa dùn ní ẹ máa ṣọpẹ́ ni ẹ máa jó ẹ máa yọ̀ pókú ni àbí mo parọ́ mi ò kú mọ̀ bó ṣe ń lọ láàrin yín o ti according to Ifá ni mo ṣe ń sọ yìí torí Ifá sọ nígbà yẹn pé ó máa fi imú yín fọn fèrè ikú mú ọ̀tún báyìí ó máa bọ́ sí tòsí how market ṣé bó ṣe rí nìyẹn mi ò tẹ̀rọ ara ẹni gist ni bọ̀ nígbà tó wá jẹ́ pé eléyìí tó ń ṣe fún yín lábẹ́lẹ̀ yẹn ààrí Ifá kúkú sọ ọ́ di ẹlẹ́sìn gbangba pé kó kúkú ṣe kí ni kó kaput ìyẹn la padà gbọ́ ohun burúkú ti yọ ọyìn ṣe lábẹ́yìn rẹ̀ ó ti yọ ọyìn ṣe ó ti yọ ọyìn ṣe ó ti yọ ọyìn ṣe ó yọ ọyìn ṣe títí ohun burúkú yẹn gan ò lè yọ ọyìn ṣe mọ́ kúkú báyìí sọ ọ́ di kú ní gbogbo ayé bá gbọ́ ẹ̀sìn yín bá yọ síta nígbà tá a bá sọ pé kẹ́ ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí ni fún àǹfààní àwa àtẹ̀yìn ni ẹ̀yin wo tèmi wo tọ́lá ẹ̀yin insult effort àwọn baba ńlá wa because tó o bá ń ṣe pé insult effort àwọn baba ńlá wa ni ní máa ṣe bó ṣe wù yín pẹ̀lú stool of authority ni Ìbàdàn kì í ṣe ìlú kékeré tẹ́ ẹ lè fojú yẹpẹrẹ Aláàfin ọ̀pọ̀ yẹn ni mo ṣe ń wò ẹni tó máa gbé síbẹ̀ torí à ń gbọ́ hùrù hẹrẹ pé wọ́n fẹ́ gbé Fúlàní síbẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ sí tẹ́ ẹ bá lọ́wọ́ sí tẹ́ ẹ ń rò lásán ẹ máa fi kú ṣe ẹ máa tán láyé báyìí tẹ́ máa pa sán láyé ni tọmọtọmọ ni gbogbo bí tẹ́ ẹ léwédé tẹ́ ta gbòǹgbòdé lẹ máa tán nítorí wípé ilẹ̀ wa ṣó ti yé yín ilẹ̀ wa kò kí ń ṣe ilẹ̀ anyhow a lè sọ ìgbà tá a ṣe ń sùn ìgbà tá a ti jí yìí ilẹ̀ wa ti mọ́ ilẹ̀ tí wàá mọ́ bólóró yín mo máa dín àkàrà wèrè Ìbàdàn yín tó kú mo máa dín àkàrà yìí torí kì í ṣe Olúbàdàn lójú tèmi nítorí Olúbàdàn tó bá jẹ́ Olúbàdàn original ó máa pẹ́ láyé kó tó rí ibi àgbáre ṣùgbọ́n téèyàn bá ti ń yọ́lẹ̀ dà ikú máa lé kiri ni ṣé ti yé yín
ikú ibi kú ló bá ń lọ báyìí ikú ló máa rí ikú ni. A ti sọ wípé tán bá ń fìyà jẹ yín tẹ̀sí wà láyé ẹ ṣì máa dà wá láàmú. Ṣó ti yé yín ikú ò le bẹ́ẹ̀ yẹn tó bá ti mú nípa ẹ̀ lọ the coast is clear ni. Ẹ tún ṣorí kíkún ká ẹ tún gbé wèrè mí síbẹ̀ kó tún kú dànù. Èmi ò kúkú ṣe nǹkan kan ẹ pé òun ló pa o bí Aláàfin Ọ̀fọ̀yọ́ ṣe kú náà nìyẹn tó sọ pé mi ni mo pa. Òun ló pa o òun ló fẹnu pa o èmi ò fẹnu pa o. Téèyàn bá ti níṣẹ́ ẹbí tó ti gbádùn mọ́ ẹ lára pé iṣẹ́ ẹbí ló máa ṣe títí ayé ẹ wàá ṣe dé stage kan ikú ló máa padà ṣe ẹ lọ́wọ́ iṣẹ́. Gbogbo wa náà la máa kú. Àwa ayé ikú kan ò sí kó wa la jẹ gbèsè ikú. Ṣùgbọ́n ikú tá à ń sọ yìí ikú kóyákóyá ni kán bá wọn nájà wéréwéré kán bá wọn nájà wàràwàrà. Torí wípé ìgbé ayé tiwọn ó ní àwa lára. Ó ń ba ayé wa jẹ́, ó ń ba ilẹ̀ wa jẹ́, ó ń sọ ọjọ́ ọ̀la wa dòfo. Everybody ń sunkún, àgbà ń sunkún, ọmọdé ń sunkún pé àmọ́ tá a ṣe Fúlàní ń pa wá àwọn ọba yìí wọn ò dá sí ẹ jẹ́ ká gba ilẹ̀ wa ẹ jẹ́ ká dá dúró. Nígbà tẹ máa gbé wèrè tẹ máa gbé wá tẹ ní òun lọ Olúbàdàn kọ́kọ́ lọ bá yín mú Fúlàní wá fi joyè bọ́ba ṣe lò. Ó wá ń sọ fún àwa wípé orí wa ò pé ẹnu wa ló ń rùn ẹnu wa sílẹ̀ ni. Àbí bẹ́ẹ̀ kọ́ ẹnu wa sílẹ̀ ẹnu wa ó sílẹ̀ lágbárí wa ni níṣẹ́. Àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó bá wọ́n ní ọmọdé tó bá sọ pé ẹnu àgbà ń rùn èèyàn á fi ilẹ̀ kó lè ṣe kí ni káyé ẹ̀ lọ bàjẹ́. Ṣùgbọ́n ní ìsìn a sọ pé ẹnu yín rùn o a tẹ̀lé yín títí ẹ kó wa lọ síbi tí jombo wà àti wá yíjú padà ẹ wá sọ pé ẹnu wa rùn. Ẹ má try ẹ̀ wọ́n bí yín kú ẹ má try ẹ̀ pẹ̀lú wa rùn. Torí wípé tí ọmọdé bá ṣe àgbàlagbà máa ń tètè gbàgbé. Ṣùgbọ́n tí àgbàlagbà bá try tó bá lọ tẹ ibi tí ó ti tó kan ọmọdé láràn ọmọdé yẹn lè ba ayé àgbàlagbà yẹn jẹ́ tó máa bàjẹ́ tó àgbàlagbà yẹn ó máa sunkún kú lọ́jọ́ alẹ́ ẹ̀. Ẹkún burúkú ló máa sunkún lọ́jọ́ alẹ́ ẹ̀. Ṣẹ́gbà ìgbàgbé ni ṣe báwọn àgbàlagbà ló sọ pé ọmọdé ṣòro ṣẹ̀. Ẹ̀yin ń ṣẹ̀ wá ẹ tún fi wá ṣẹ̀sín ẹ tún fi wá ṣe yẹ̀yẹ́ ẹ tún ní orí láyà lójú wa ẹ tún fi Fúlàní joyè pé kí la máa ṣe. Ẹni tó bá sọ pé kí ló máa ṣe òun la máa ṣe hàn. À ṣépè fún yín à fi ẹjọ́ yín sùn àwọn tó jọ jù wá lọ kó bá wa dáa tán jọ ju àwa àti yín lọ kó bá wa dáa. Ṣe rí ẹ̀rín tẹ́ ẹ̀rín láàárọ̀ yẹn ẹ máa padà sunkún lálẹ́ ni. Eléyìí ò tiẹ̀ dálẹ́ ó tètè ya mẹ́kún ẹ̀sùn. Ṣé rí ìjà ò tí ì dé o ìjà ń bọ̀ ni o torí ẹ̀ lè ṣe léyìí kẹ́ ẹ mú jẹgbé. Ifá sọ níjọ́ kìíní àná èmi gan ti ẹ̀ fi tí gbọ́ ní tí ẹ ti gbàgbé gan pọ̀ tìgbà tí mo gbọ́ tó ṣẹlẹ̀ báyìí tí mo gbọ́ láàárọ̀ yìí bá ẹni wá rèé ilé ó ṣẹlẹ̀ ó ti sọ̀ jálẹ̀ mo kàn rántí ni mo ní tó ẹ o Ifá kábíyèsí o Ifá kábíyèsí o Ifá kábíyèsí Ifá kábíyèsí Ifá tó fún Ifá. Babaláwo yẹn sọ ó ní bó ṣe wà yẹn ó ní kò ní pẹ́ ẹ lọ ó ló máa òṣì sì máa ṣe òṣì yẹ̀ ṣe náà ẹ lè pẹ́ nídìí nǹkan wa tẹ bá sọ pé ẹ máa fara ni wá ara máa ní ẹ̀yin náà máa dẹni àkànlẹ̀bò ilẹ̀ àkànjú béèrè ẹ̀mí yín. Ẹni tó bá kánjú jayé wàràwàrà wéréwéré wàràwàrà òun náà máa kánjú kú wàràwàrà ni. Nítorí wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ háàyè ipò kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá háàyè ẹ̀pẹ́ fẹ́ lọ ṣe eré ń bẹ̀ ẹ fẹ́ lọ báyé ìwà jẹ ni ayé yín gan máa polúkú múṣú ayé yẹn ò sí lásìkò yìí kò sáyè láti báyé ìwà jẹ lásìkò yìí.
ẹ mọ ayé tá a wà, ẹ mọ àsìkò tá a wà, ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ dẹ̀ lè mọ̀. Ẹ̀yin ẹ dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ lọ́wọ́ tá a jọ wà yìí. Ẹ try ẹ o. Ẹni tó bá ní kí là á ṣe òun là á ṣe hàn. Wọ́n sọ fágbàlagbà pé kó má dẹ̀tẹ̀. Inú igbó ló máa padà kú sí ni. Bó ṣe máa rí nìyẹn. Kí n ṣe ọmọdé nìkan ló ń dẹ̀tẹ̀. Àgbàlagbà gan ṣe òṣì débi ẹ̀tẹ̀. Bẹ́ẹ̀ ni, àgbàlagbà àwọn náà ń ṣòṣì débi ẹ̀tẹ̀. So tágbàlagbà bá ti dẹ̀tẹ̀, ó máa padà lọ kú sínú igbó ni. Ẹ gbìyànjú ẹ̀wẹ̀ máa try ẹ lọ. Àwọn àkókò lágbára ẹnu la níbi ìtajà-kàrà. Ẹ̀rí bí mo ṣe ń bá fóònù mi fà á tí mo fẹ́ kó wọnú fóònù kí n fà yín bọ́ta ń bẹ̀ kí n fún yín lọ́rùn pa. Ní tí mo lè ṣe nìyẹn mi lágbára. Ṣùgbọ́n àníṣe lọ́wọ́ tá a wà yìí bí gun ló lóko ni, bí tàkúté ni. Kì í dùn kó pọ̀, kì í pọ̀ kó dùn. Ṣókí báyìí lọ́bẹ̀ oge. À ń torí àwíjàre báyìí kí tán máa tán lẹ́nu. Kò dá bẹ́ẹ̀. Kò dá rárá. Àlàáfíà fún gbogbo ọmọ Yorùbá, àlàáfíà fọ́mọ Oòduà, àlàáfíà fún gbogbo orílẹ̀-èdè Yorùbá pátá. Oòduà. Oòduà tẹ̀wọ̀n rọ̀ bójú ayé. Ọmọ rẹ̀. Ọ̀rọ̀ ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká wòra wa níran jù kó má lọ pẹ́. Àjẹ̀bí ọlọ́kọ̀ ò gbárùn lórí, àgbá
ní wọ́n ní olóríire. Àdùnní màmá oríkì ò mà ṣe é mo dúpẹ́. Níbo là ń lọ lórílẹ̀‐èdè yé jẹ́ àgbọ́. Aráyé ń bi mí, n ò rí n wí fáyé. Yorùbá wa ẹ jẹ́ ká sọ bí ayé bá ń lọ fúnra wa. Ọmọ Odùduwà ọ̀dà akọ́tẹ̀ ó gbáre Yorùbá jùnù. Àwọn tó gòkè ò gẹ́gẹ́ ní tó kùn lẹ́yìn ò mórí bọ́. Báyé ṣe wá ń lọ wọ̀nyí ò rọgbọ. Mo rọ aṣáájú gbogbo ẹran tí Olúwa. Ẹ̀yin àgbààgbà tí ń bẹ níbùdó ahéré ń tú lọ ẹ sì ń sùn. Oòrùn tí ń bẹ lókè yìí ó ti tó ṣàṣọgbẹ́ Yorùbá ó má ṣàṣọpara. Ọmọ Odùduwà kò dá ká dèrò ẹ̀yìn ká ṣíra wa ní ìlú tọ̀nà. Ẹ̀yin tẹ́ fọ̀tẹ̀ tún tó dùn níjọ́sí. Ẹ wọlé ọgbọ́n ẹ fagbọ̀ sáàfin ẹ mẹ́rú jọba. Ẹ̀rù Ọlọ́run ọ̀bà yín ẹ da gbogbo dúnìyàn sínú òkùnkùn. Yorùbá mú Yorùbá ẹgbẹ́ ẹ̀lẹ́rú olówó ayé wọn ta mẹ̀kúnnù jẹun. Ìgbà tí sún fún mi bá kàkiri ọ̀nà ìdá tí kálukú ò ní faraya èmi ń béèrè. Àti jagunjagun àti jagunjagun àtẹ̀yàn tí ń fọ lábàánú já bó bá yá àmọ̀gá láàrin wọn. Gbogbo ọ̀rọ̀ tó bá ti ní bẹ̀rẹ̀ ó dá mi lójú òpin gbọ́dọ̀ wà. Yorùbá kí ló wá fásúgbàsúlà kí ló dé? Áá kí ló wọn àgbà lọ́dọ̀ ara wa? Èyí wá lè lálejò àgbà ìlú ẹ̀ má jẹ́ àdèrò ẹ̀yìn. Àsìkò tó mo fẹ́ máa ṣe ìṣe lọ orí ń bẹ ọ̀rọ̀ kù lẹ́yìn. Mi ò ní rí sọ jù báyìí lọ títí jọ́ mi ta fi pàdé. Ìjọ́ ta bá tún máa pàdé a máa jọ jàkàrà yẹn ni. Ó ti yé yín bá ṣe ti ń jẹ́ bọ̀ tí ò sì ń wá tí ò sì ní ń wá. Àyè wá dà. Love you all. Ó dìgbà.